dá ayé bu rẹ̀ ṣe ṣé ń gbọ́ bí Adeleke ò bá wọlé kọ́ wá sọ òkò pa mí níbi tí mo jókòó sí. bàbá tó máa yíbò ńkọ́ tó rí ìdí ẹ̀ tó ṣe mọ̀kàrú ẹ̀ ńkọ́ àbí jókòó lè wáyé ni. yíyíbò ìyẹn ti wà lé already wọ́n máa yíbò bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ohun tí Adeleke máa ṣe nígbà tí Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ bóyá orí fídíò mi ipò tó bá wá bí wọ́n ṣe lè bá mi sọ̀rọ̀ a máa sọ ohun tó máa ṣe fún wọn. ẹ̀yin létò. ọmọdé ò mọ oògùn wọn ń pè lẹ́fọ̀ọ́ nítorí ọ̀rọ̀ tí mo máa ń sọ yẹn lọ́sùn bí wọn ò bìlí pé wòlíì ni mí mo dẹ̀ ń jẹ́ oyé gbogbo èèyàn wípé Olúwa ló ní ewé Olúwa ló ní egbò ẹni tí ó bá wá dá lójú tó sọ pé Ọlọ́run kọ́ ló ní ẹ jẹ́ kó jáde níta gbangba kì í ṣe lórí ìbàyò ẹ kò jẹ́ ká jọ jókòó kó jẹ́ ká jọ fojú kanra. wọ́n máa yí ìbò. ìkìlọ̀ rèé o. bìrì bàtàkùlì yàrá fàtìlì ìnìmọ̀ sáfọ̀rùm yàkà barúbì ní kàwù ọ̀nìyà sọ̀bìtú rìn sátàlì yìí ìyá mi kùrú fìtìkùlì hìmà kàdàrú ìbẹ̀yẹ Olúwa sọ wípé wọ́n máa yí ìbò gbogbo ọ̀nà tí wọ́n lè fẹ́ fi yí ìbò Ọ̀ṣun gbogbo ẹ̀ ló ti wà lẹ̀. bàbá àwọn olùfẹ́ yí ìbò. bàbá àwọn olùfẹ́ yí ìbò lọ́ṣun. kò sí ẹni tó fẹ́ yí ìbò ju APC lọ. bí APC lábẹ́ ohun tí Olúwa dẹ̀ wí tí APC tí ó bá padà wọlé sí Ọ̀ṣun kí Ọ̀ṣun gbàgbé pé òun ní ọjọ́ ọ̀la rere o. Olúwa ló ń sọ bẹ́ẹ̀ o tí kò bá rí bẹ́ẹ̀ kí wọ́n sọ mí lóko pa. èmi kọ́ mo ti ń sọ àsọtẹ́lẹ̀ o kò wá sí àsọtẹ́lẹ̀ tí mo wí pé Olúwa wí pé tí kò ṣẹ. ẹ ti sùn bí kò bá rí bẹ́ẹ̀ tí wọ́n àwọn ọmọ Ọ̀ṣun bá padà gbà wí pé kí wọ́n dá kíní yìí gómìnà lọ́wọ́ Adeleke tí wọ́n padà tó bá jẹ́ kí wọ́n gbà kí ìpínlẹ̀ Ọ̀ṣun gbàgbé wípé òun ní ọjọ́ ọ̀la rere for the next 20 years. ká má gbà lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún un. tó fi èrú gbà lọ́wọ́ ẹ̀. tó fi èrú gbà gbogbo ọ̀nà èrú tí wọ́n fẹ́ fi gbà ló ti wà lẹ̀. ẹ̀yin ti rí. bẹ́ẹ̀ ni àwọn òde lè sọ ohun tí Adeleke máa ṣe ní ìta gbangba o. ṣùgbọ́n wọ́n pè. wọ́n pè. bàbá mo fi ẹni tó dá ayé àti ọ̀run gún rẹ̀ sẹ́ bí gbogbo ẹ ṣe bẹ̀rẹ̀ ẹ wà ń bẹ̀ tá à ń sọ àsọtẹ́lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ó dẹ̀ ń tẹ̀lé àwọn àsọtẹ́lẹ̀ yẹn tẹ́ mo mọ̀ pé gbogbo àsọtẹ́lẹ̀ tí mo sọ ló ń tẹ̀lé ṣùgbọ́n this may be the second to the last video tí mo máa ṣe kó tó dìbò yẹn o to sound this gbogbo ọ̀nà tí wọ́n máa fi ríìgì bù gbogbo ẹ̀ ló ti wà lẹ̀. àlàkalẹ̀ ti wà. everything ti wà lẹ̀ débi pé dé ọ̀dọ̀ àwọn agbófinró ìlú yẹn. Olúwa ń fi ìrànwọ́ wáyé mi kẹdàrúbi ilémọ̀sá farubi ẹ̀jìbú ara bàtàrú jìbú ara lè kẹrù ebè mi takú ara bàtàrú ẹ̀jìbú ara rà bàbá títí dé ọ̀dọ̀ àwọn agbófinró títí dé ọ̀dọ̀ àwọn àmì gbogbo tí wọ́n fẹ́ ṣe ni wọ́n ti sẹ́ẹ̀tì síbẹ̀ yìí. bàbá tó bá rí báyìí sá kí lọ́nà àbáyọ sá. ọ̀nà àbáyọ yẹn la ò lè sọ lórí afẹ́fẹ́ ó di ìgbà tí a bá rí wọn tí wọ́n pè ṣe ń gẹ́tì gbó a sọ fún wọn pé ọ̀nà báyìí ni kí wọ́n tọ̀. tí wọ́n bá pè ń kọ́. ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run. àwọn kan tiẹ̀ sọ pé a ti gbowó lọ́wọ́ kìíní báwo mo ṣe máa gbó ṣé Adeleke ń pín owó ni kò pín owó ìdí òtítọ́ lèmi jókòó sí o tó bá bẹ̀rẹ̀ bá mi lẹ́yìn Tinubu sìn lẹ́lẹ̀ ni pé mo ti lọ gbowó nítorí pé ìyẹn ò mọ̀là tó wó kọ gbogbo owó tí Tinubu dẹ̀ ná lè ní ẹ̀yin lẹ́ máa san padà in the next 20 years. kàyé san. ọmọ Nàìjíríà náà ló máa san gbogbo ohun tó wù kó ná lè ní tó ná lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ Nàìjíríà máa san padà. Pé kì í ṣowó ẹ ọkàn fún yín ní ráìsì ẹ̀yin náà dúpẹ́
owó yín tẹ̀sí máa padà san ní ìlọ́po lọ́nà ìlọ́po. Ṣé tó bá ṣúọ̀ fún Tinubu àbí ó ṣúọ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n wà ní abẹ́ APC ṣó jẹ́ kí wọ́n máa pín oúnjẹ kiri, ṣó jẹ́ kí wọ́n máa pín nǹkan. ẹ̀yin rí Adeleke tó pín nǹkan. olóṣèlú náà ló ń ṣe. Adeleke ò pín nǹkan, níbi tó bá ti pín nǹkan kí wọ́n gbé jáde. He is made lábí ohun tí Ọlọ́run kọ sí mànù yẹn to serve humanity, that is all. Ó ti rí nírì kọjá wípé ohun tí Ọlọ́run rán òun kọjá kóun wá máa pín indomie o. À ṣe títì. Bàbá láti ìjọ sátidé ni wọ́n ti ń tọ iná níbi tá a wà yìí. Bí ìlú yìí dẹ̀ ṣe rí nìyẹn, yẹn ló mú wa wára ilẹ̀ tí ta kọ́lé sí báyìí. Láti sátidé ni a ti ń ní iná. Bí ìlú yìí ṣe rí odindi oṣù kan, ṣe ń gbọ́ mi, kí Tinubu tó wọlé odindi oṣù kan wọn ò ní paná ọ̀nà nínú ìlú Ádámọ̀ tí mo wà yìí, Ádámọ̀ ní Kòròdú wọn ò ní paná. Náà tí wọ́n bá fún wa ní iná, tí wọ́n fún wa ní omi, tí wọ́n fún wa ní ọ̀nà kọ́fì tó kù sílẹ̀, Adeleke ti rí kọjá pé kí wọ́n pín oúnjẹ. Àwọn tí wọ́n ń pín oúnjẹ yẹn, they want people to be independent. That is their mission. They want you to be independent. Wọ́n fẹ́ kí orí àwọn èèyàn yìí débi pé kọ́ wọ́n máa tọrọ oúnjẹ jẹ lọ́wọ́ wọn. Wọ́n fẹ́ kọ́ wà dependent sórí ti. That is it. Kọ́ wà dependent. They want them to be on them. Adeleke rí kọjá yẹn pé tóun bá fún wọn ní títì, tóun fún wọn ní iná, people will think of the next thing to do for their life. Ẹ dàbí ẹjọ́ fún wọn títì, ẹjọ́ fún wọn níná. Ṣé ń gbọ́ mi? Kẹwàá wò bóyá àwọn èèyàn ò ní succeed. Bàbá àti ẹ̀ ń bọ̀ lónìí yẹn náà, ṣùgbọ́n báyìí ẹ fi nọ́mbà yín lẹ̀ o fún àwọn tí wọ́n fẹ́ bí àdúrà ìtọ́ni ìtọ̀nà, pàápàá àwọn tí wọ́n jẹ́ ẹmọ ẹgbẹ́ àkọọ́dù tí wọ́n ń tẹ̀lé Ademola Adeleke. Wọ́n ní ọ̀nà ti wà o tí gbogbo ẹ̀ka fi ṣe dáadáa tí wọn ò ní rí ìbò yìí wọn Ademola Adeleke lọ. Nọ́mbà yín ṣàkàmà. 08022040950. Once again, 08022040950. WhatsApp ní kẹ́ mẹ́sẹ̀gì mi o. Tẹ́ ẹ bá pè, gòfé ló máa padà lọ bọ́ sí o. Bàbá kí ló jẹ́ gòfé? Gòfé mi pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń pè jù. Bàbá ṣe màá tún máa parọ́ ni. Ẹ wò ibi tí tó dé ni mo sọ fún yìí. Mo máa padà fi eyedrop ṣe tì ní. Bàbá kí ló ṣẹlẹ̀? Eyedrop yèmí ni mo ṣe fúnra mi. Nígbà tí kọ́ọ̀lù ti pọ̀ jù, kọ́ọ̀lù ṣe kí ni? Ó ti pọ̀ jù. Bàbá bó ṣe dáná nìyẹn. No. Tó bá wá rí bẹ́ẹ̀, oníbàwọn Adébóyè ṣe kéèvù ẹ̀ lẹ́sẹ̀ pé kò sí nọ́mbà Adébóyè níta. Ṣé gẹ́tì mi? Tó bá wá rí bẹ́ẹ̀, òun la ṣe sọ wípé ẹnikẹ́ni tó hùn láti máa pè wá sẹ́ǹdì ohun tó o bá fẹ́ sí orí WhatsApp wa. Tí n bá ti débẹ̀, èrò pọ̀ ń bẹ̀ ń tòótọ́ o, ṣùgbọ́n tí n bá débẹ̀ tí mo gbọ́ tiẹ̀, màá reply yẹn ni. Òṣìwé fẹ́ rí. Ó dàbọ̀.